pẹ̀lú ìran òfò tẹ́ ẹ̀ rí yẹn, pẹ̀lú ìran every prophecy that came from your mouth is all negative. Ó lẹ́tíkẹ́ gidi o. Ẹ wá gbọ́ àwọn wọ̀tọ̀wọ̀tọ̀ tó tìkì tó nípọn tí arákùnrin ìsọ̀lù wòlíì Marcus Tibetan nínú fọ́nrán yìí lórí ọ̀rọ̀ tí wòlíì Marcus Tibetan sọ nípa Queen Naomi pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó kú nínú stampede nìbàdàn. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ ohun tí arákùnrin sọ nípa pé kí ló dé tí wòlíì Marcus Tibetan ò fi kí n rí tó dáa tó ṣe pé nǹkan negative náà ṣàbà máa ń rí ní gbogbo ìgbà nínú ìran tiwọn. Ó ní irú ẹ̀mí wo gan ló ń bá wòlíì Marcus Tibetan rìn tí wọ́n tún fi ń sọ wípé Queen Naomi lo àwọn ọmọ kéékèèké tó kú nínú stampede ọ̀hún pé ó lò wọ́n láti fi bọ orí ni pé bóyá Naomi wà nínú àwọn ẹgbẹ́ òkùnkùn. Ọ̀rọ̀ ìlágbára ọgbẹ̀nu tán ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jíjọ gbọ́n tárákùnrin sọ nínú fọ́nrán yìí kẹ̀dẹ̀ má bá mi fèrò tiyín nípa ìsí kọ́mẹ́ǹtì. Ògo ni forúkọ Jésù lókè ọ̀run. Àdúrà àkọ́kọ́ tí máa kọ́kọ́ ṣe fún gbogbo ẹni tí ó kọ́ máa kọ́ sí fídíò yìí àti gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí. Wípé bólúwá ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ léè tó kọ́kọ́ ọdún yìí ó parí àti ọdún tó ń wọ̀ lọ ẹ̀ ó ní ṣòro ṣe. Oore tó o máa ṣe tá sún ẹdẹ ọgbà ẹ̀wọ̀n, oore tó o máa ṣe tá kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí ẹ lọ́wọ́, oore tó o máa ṣe tó wàá fi ìka àbámọ̀ bẹnu ó ní lè ṣe oore bẹ́ẹ̀ ò ní wá síwájú ẹ pẹ̀lú àṣẹ májẹ̀mú lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a máa ṣọ́ra ṣe o, a ò ní ṣòro ṣe o. Ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ gbogbo ayé sì ń kẹ́dùn. Lákọ̀ọ́kọ́ máa kọ́kọ́ bá àwọn tí wọ́n pàdánù ọmọ wọn nínú ìṣẹ̀lẹ̀ tó kọjá lọ. Ìpè lórúkọ Jésù ti Násárẹ́tì a ò ní irú ẹ̀ mọ́. Ọlọ́run á dẹ̀ fi òfò rẹ̀ ní abálẹ̀ máa ń ṣe má bínú tí bá correct. Èèyàn tó ń ṣe nǹkan tí kì í ṣe ìkíní ẹ̀kejì ẹ̀kẹta bó ṣe máa ń ṣe ní different state nìyẹn. Ó dẹ̀ ní kóun wá ṣe ti Ìbàdàn. Òun dẹ̀ pé Oríyọmí Hamzat pé ẹ bá coordinate ẹ̀. Ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ prophet kan tí ẹ̀ ń wò yìí tí mo gbé picture wọn yìí tí wọ́n ń pè ní prophet Tibetan bí a Tibetan dẹ̀ ni ó rẹ̀ bàtí wọ́n bẹ̀rẹ̀ máa pè wọ́n. Ẹ jáde ẹ sọ̀rọ̀ nǹkan báyìí lẹ́nu. In fact tí ọ̀rọ̀ ẹnu tí ẹ bá tí ì lọ sí ẹ̀wọ̀n pẹ̀lú ìran òfò tẹ́ ẹ̀ rí yẹn, pẹ̀lú ìran every prophecy that came from your mouth is all negative, it's all evil. Ẹ̀yin ò rí ìran gidi lábẹ́ bó ti hùn kó rí. Ẹ̀yin ò sọ ìtọ́tẹ́lẹ̀ gidi lábẹ́ bó ti hùn kó rí. Ẹ̀yin ò ní èrò gidi sí àwọn èèyàn àfi kẹ́ ẹ máa rí pé wọ́n gbé pósí wá àfi kẹ́ ẹ máa rí ẹni tó máa rí ìjákulẹ̀ àfi ẹni tẹ́ máa rí ẹni tó máa lọ sẹ́wọ̀n láìpẹ́ lẹ́yìn máa rí all the time. I don't know the kind of spirit that is working in you. I pity those people that worship under you. Because it's quite obvious you are not going to see anything good concerning them except evil. I don't know. So, tí prophecy tẹ́ máa ń give tí ò bá tí ì sún yín lọ sí ẹ̀wọ̀n ara yín ò ní balẹ̀ sá. Ara yín ò ní balẹ̀. Eléyìí tẹ́ ẹ ṣe yìí tí ìbá yẹ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ kéékèèké ó yẹ kí Naomi sùn yín ni. Because this is a deformation of character. Báwo lóyún ìbòjọ́ máa ń pè ìbanilórúkọ jẹ́ lélẹ̀. Ìbanilórúkọ jẹ́ òun lélẹ̀. Ẹ máa gbọ́ o. Àmì máa kò tiẹ̀ ṣe báwọn náà bímọ wọ́n rọ bí wọ́n mọ bó ṣe rí ewu tó wà nǹkan ọ̀fẹ́. Lọ́gbẹ́ ẹ̀yẹ kí ó tẹ̀lé wòlíì oníwòlíì bá sọ. Naomi gba àjọ àjẹ́ ni. Ṣẹ́gbọ́. Àwọn mẹ́jọ ló ti gbà ó. Naomi gba àjọ àjẹ́. Ẹ kí n tún fa fọ́ọ̀dẹ̀ kí n tún gbọ́ nǹkan tí. Nígbà tí wọ́n máa kọ́ mú ọmọ tí báńkì máa tiẹ̀. Ẹni tó tún dájọ́ mi ò ní Naomi. Mo ti sọ ní prediction 2023 pé kí Oríyọmí ṣọ́ra dáadáa àkóbá ń bọ̀. Àkóbá àti àdábà lọ́wọ́ prediction. Why tó jẹ́ pé ìran burúkú lẹ́yìn máa ń rí prophet Tibetan? I don't know why it's always like that. Naomi gba àjọ àjẹ́ ó lu àwọn ọmọ ẹ̀yìn. Now do you have a proof? Ó yẹ kí wọ́n sùn yín ni. Tẹ́ ẹ̀ bá ti lọ sẹ́wọ̀n. Bẹ́ẹ̀ sọ pé Tinubu ò ní ever wọlé ni ẹ̀kọ́ olúwa Ọlọ́run yín sọ pé Tinubu ò ní. I'm sorry. Pé Ọlọ́run sọ fún mi pé Tinubu ò ní wọlé. At the end of the day, Tinubu padà débẹ̀.
sòrú ọlọ́run ló ń bá yín sọ̀rọ̀. Mo gbàdúrà fún Oríyọmí Hamzat, ọba tó pọ̀ nípa àti agbára máa kó yẹ ọ, ó máa kó yín yọ. Prophetess Naomi, wọ́n ní olóore kò ní kú sípò ìkà, ọlọ́run máa kó yín yọ pẹ̀lú àṣẹ májẹ̀mú. Ọba tó kó Paul àti Sílà jọ nínú ẹ̀wọ̀n, ó máa kó yín yọ. Ọba tó yọ Daniel kúrò nínú ihò kìnìún, ó máa kó yín yọ. Ọba tó yọ Shadrach, Meshach àti Abednego nínú iná àìléru, ó máa kó yín yọ. Ọba tó yọ Pétérù jáde kúrò nínú ẹ̀wọ̀n láìrò tẹ́lẹ̀, ó máa kó yín yọ. Orí àwọn èwe tí ẹ ń ṣe fún lọ́dọọdún, ó máa kó yín yọ. Ó máa kó yín yọ. This prophet, ẹ̀yin máa láàdì sí ẹ̀wọ̀n. Mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ̀yin máa fi ẹnu kọ́, ẹ máa padà láàdì sí ẹ̀wọ̀n. Ìtìjú ló jẹ́ fún gbogbo ìjọ Celestial CCC. Ìtìjú ni prophet yìí jẹ́ fún yín o. Ìtìjú gbáà ni. The Bible says, my thought towards you is thought of good, not of evil. I don't know the kind of vision you always see at all time. Please share. Ẹ share kẹ́dẹ̀ ṣàmì fún kẹ́dẹ̀ gbàdúrà fún Oríyọmí Hamzat, kẹ́dẹ̀ gbàdúrà fún Naomi. The Lord will save them. Amen. God bless you all.